ẹ̀yin èèyàn wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ẹ kú ọjọ́ ìní. Ọlọ́run á jẹ́ kí ọdún 2025 yìí kó tù wá lára o. Lórí ọ̀rọ̀ Queen Naomi àti Alhaji Oríyọmí Aníkàmú update ẹ̀ wá. Ẹ mọ̀ wípé gómìnà Ṣèyí Mákindé wọ́n ṣe àdúrà ọlọ́dọọdún tí wọ́n máa ń ṣe. Wọ́n dẹ̀ sọ̀rọ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí gómìnà wa sọ, inú ọ̀pọ̀lọpọ̀ àwọn ará ìlú kò dùn sí ọ̀rọ̀ yìí. Inú wọn gbọgbẹ́, inú wọn bàjẹ́ nítorí nǹkan tí wọ́n sọ. Àwọn èèyàn dẹ̀ bẹ̀rẹ̀ sí react sí ọ̀rọ̀ tí wọ́n sọ. Ẹ jẹ́ kí a jọ gbọ́ nǹkan tí gómìnà Ṣèyí Mákindé sọ. Some people are going to jail. I said, well, Oyo State is not Anambra State. And no matter how highly placed, justice must be done. Judiciary will be, it's in their court. If you think you can grant bail pending the trial, I don't have anything against it. For trial, the people must go on trial. And I've been saying to them, Oyo State, even if this entire country decides not to follow the rule of law, Oyo State we will follow, we will dare to be different. Ẹ̀yin èèyàn lé ọ̀rọ̀ tí gómìnà Ṣèyí Mákindé tán sọ nìyẹn o. Ó dẹ̀ ya gbogbo àwọn ará ìlú lẹ́nu wípé irú ọ̀rọ̀ báyìí ni wọ́n á bá lẹ́nu gómìnà wa. Wọ́n ní àwọn ènìyàn, wọ́n ní wọ́n ń sọ pé ṣé bí nǹkan tó ṣẹlẹ̀ yìí, ṣé bó ṣẹlẹ̀ ní Anambra àti Abuja tí kò dẹ̀ sí èèyàn kankan tí ó fojú ba ilé ẹjọ́. Ipe ó ṣe wá jẹ́ ti Ọ̀yọ́ State nìkan ni irú wàhálà yìí ń ṣẹlẹ̀. Wọ́n ní Ọ̀yọ́ State nìyẹn o. Ipe kò sí nǹkan tí èèyàn kankan lè sọ sí. Ipe àwọn tí wọ́n ṣe event yìí wọ́n máa fi ojú ba ilé ẹjọ́. Ipe nítorí ọmọ 35 òun ni ó ṣe aláìsí. Gbogbo àwọn èèyàn ni wọ́n fi ẹ̀hónú hàn lórí ọ̀rọ̀ tí gọ́vnà Ṣèyí Mákindé sọ yìí. Nítorí pé gbogbo àwọn èèyàn mọ̀ pé kò sí nǹkan tí ó kan àwọn tí wọ́n ṣe event yìí tó kàn wọ́n nínú ọ̀rọ̀ ikú àwọn ọmọ yìí. Nítorí pé wọn ò tí bẹ̀rẹ̀ program kó tó di pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀. Wọn ò tiẹ̀ tí dé ibi event yìí rárá. Torí event yẹn àmọ́ time tí wọ́n ní wọ́n máa bẹ̀rẹ̀ 10 ọ̀nà máa bẹ̀rẹ̀ àti 5-6 ni gbogbo wàhálà yìí ti ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n wọ́n ní àfi kí wọ́n fi ojú ba ilé ẹjọ́. Ilé ẹjọ́ wípé kí nìyẹn? Ṣé àwọn ni wọ́n ṣe ikú pa àwọn ọmọ yìí ni? Ẹ̀yin èèyàn lé, wọ́n ní àwọn ò ní problem tí wọ́n bá fẹ́ gba béèlì wọn. Wípé wọ́n lè gba béèlì wọn. Wípé ṣùgbọ́n wọ́n máa fojú ba ilé ẹjọ́. Ẹ̀yin èèyàn lé, update tí a gbọ́ ní àárọ̀ yìí níbi àdúrà ọlọ́dọọdún èyí tí gómìnà wa máa ń ṣe ní ọdọọdún, òun ni wọ́n ti sọ ọ̀rọ̀ tí wọ́n sọ yìí. Inú àwọn èèyàn ò dùn. Inú àwọn ará ìlú ò dùn rárá nítorí pé wọ́n believe pé wọ́n fi ìyà jẹ àwọn ẹni tí ò mọ ọwọ́ mẹsẹ̀ nínú gbogbo wàhálà
tí ó ṣẹlẹ̀ ni nítorí pé àánú òun ni Queen Naomi ṣe àti Alhaji Oríyọmí. Kí wá ló dé tó jẹ́ pé ẹni tó ń ṣàánú nǹkan tí ojú ẹ̀ ń rí ó lágbára tó yìí. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan la ti gbọ́ wípé ó ń ṣẹlẹ̀ sí Queen Naomi. Recently la gbọ́ tí wọ́n ní pé ìkan ní ara àwọn wọ́dà yẹn wọ́n fún ní owó láti ṣekú pa ọ̀tá Queen Naomi. Bẹ́ẹ̀ ni ìgbà tí wọ́n gbé wọn lọ sí hospital náà. Gbogbo àwọn nǹkan tí à ń gbọ́ yìí ó jẹ́ kàyéfì fún wa. Nítorí pé ta ni wọ́n ṣẹ̀ gan tí wọ́n fi ń jìyà ìmọ̀dí yìí? Ta ni wọ́n ṣẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ní Alhaji Oríyọmí nítorí case tí wọ́n ṣe tẹ́lẹ̀ òun ni wọ́n fi ń jìyà nǹkan tí wọ́n ń jìyà yìí. Ṣùgbọ́n èmi mọ̀ pé Ọlọ́run wà lókè tí ó máa jà fún wọn. Nítorí wípé Ọlọ́run nìkan ló lè gbèjà ẹ̀dá, kì í ṣe ènìyàn. Ọlọ́run Elédùmarè á jà fún wọn. Wọ́n dẹ̀ máa lọ lé wọn láyọ̀ àtàlàáfíà. Nígbà tí a gbọ́ gbogbo nǹkan tí Governor Ṣèyí Mákindé wí, a ní ká mú wá sí etí ẹ̀yin èèyàn lé ni. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí wípé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí ẹ̀kọ́ ńlá ló jẹ́ fún gbogbo wa. Ẹ̀kọ́ ńlá ló jẹ́ fún Alhaji Oríyọmí àti Queen Naomi. Lóòótọ́ Yorùbá ní oore níwọ̀n. Ṣùgbọ́n olódodo ò ní kú sí ipò ìkà ní agbára Ọlọ́run. Ọlọ́run á fi ààbò ẹ̀, á máa fi bo Queen Naomi àti Alhaji Oríyọmí o. Wọ́n dẹ̀ máa lọ sílé wọn láyọ̀ àtàlàáfíà. Kò jẹ́ bó ṣe jẹ́ ẹ̀yin èèyàn lé. Orúkọ mi ni Máṣọ́lá Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín kẹ́ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin new subscribers àtẹ̀yin new subscribers. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń share àtẹ̀ ń comment gbogbo ẹ̀ lárí. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè, ẹ̀ ní tọrọ jẹ, ẹ̀ ní tọrọ mu o. Ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe gbogbo nǹkan tẹ́ máa ń dáwọ́lé nínú ọdún 2025 yìí. Á yọrí sí rere. Ẹ bá ń bá mi gbàdúrà fún Queen Naomi àti Alhaji Oríyọmí torí wọ́n ní ìdàdúrà wa. Mo dúpẹ́, mo tún ọpẹ́ dá fún gbogbo support yín. Ẹ ṣé. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you. Mashola Gist TV kí yín o.